A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àwọn alámòjútó iléèwé gbogbonìṣe Gateway ICT Polytechnic Sápàdé ìpínlẹ̀ Ògùn ṣe ìkéde kí wọ́n tilẹ̀kùn iléèwé ọ̀hún ní kíákíá látàrí ìkọlù adigunjalè tó ń fojoojúmọ́ wáyé sáàárín àwọn akẹ́kọ̀ọ́. Àwọn alámòjútó iléèwé darí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n rìn jìnnà sí ọgbà iléèwé títí di ẹ̀yìn ọ̀sẹ̀ méjì. Ìròyìn jábọ̀ wípé àwọn adigunjalè ń ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ yìí, bí wọ́n ṣe ń kó wọn lẹ́rù ni wọ́n tún fi ipá bá àwọn obìnrin wọn sùn. Nínú ìkọlù tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé ní ọjọ́ Àbámẹ́ta ni wọ́n ti pa akẹ́kọ̀ọ́ kan nígbà tí àwọn 9 fara ṣèṣe. Ó lé ní ìkọlù 3 tí ó wáyé láàárín ọ̀sẹ̀ méjì sí àwọn akẹ́kọ̀ọ́ àti ará agbègbè Ìsàrà, Ìparà àti Òdè. Èyí ló mú kí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìfẹ̀hónúhàn ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ìṣòro yìí ti wá mú kí àwọn alámòjútó iléèwé ti ilẹ̀kùn iléèwé pa títí àlàáfíà ó fi jọba. Ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Ọlátúnjí Ìdòwú Alexander náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Nínú àtẹ̀jáde tí Gíwá iléèwé J.O. Pópóọlá bu ọwọ́ lù ní iléèwé ti kéde ìkẹ́kọ̀ọ́ orí ẹ̀rọ ayélujára fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní afurasí jàǹdùkú 6 tí wọ́n ṣe ìkọlù sí oko adìyẹ tí wọ́n sì jí òṣìṣẹ́ 3 gbé ní ìlú Àtóyò, agbègbè Ìtèlè, ìpínlẹ̀ Ògùn. Ìròyìn jábọ̀ wípé àwọn afurasí yìí ṣe ìkọlù láàárín aago 5 ìdájí ọjọ́ Àbámẹ́ta pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró. Bí ó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ ọlọ́pàá sọ wípé àwọn ti mú àwọn 2 tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí, ṣùgbọ́n wọn kò tíì rí àwọn 3 tí wọ́n jí gbé gbà kalẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹnìkan ní agbègbè tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù wípé kí wọ́n má lọ ṣe ìkọlù sí i sọ fún akọ̀ròyìn wípé àwọn 5 ni àwọn afurasí jàǹdùkú yìí kọ́kọ́ jí gbé nínú oko adìyẹ. Títí kan ẹni tí ó ní oko ni wọ́n jí gbé. Wọ́n kó gbogbo wọn wọ igbó lọ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Lẹ́yìn wákàtí díẹ̀ ni wọ́n yọ̀ǹda ẹni tí ó ní oko àti ẹnìkan bí wọ́n ṣe dá àwọn 3 yòókù dúró. Nígbà tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá ní ẹ̀sùn ajínigbé ni àwọn kà á kún. Wọ́n ti rí afurasí ajínigbé 2 nínú wọn. Ìwádìí ń lọ lọ́wọ́ láti gba àwọn tí wọ́n jí gbé kalẹ̀. Ó ní ikọ̀ ọlọ́pàá àti àwọn ọlọ́dẹ ti fọ́nká sínú igbó láti ṣe àwárí àwọn tí wọ́n jí gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà tí wọ́n ṣí abúlé kan mú fún ibi ìpàgọ́ àwọn adàlúrú ni wọ́n ti ju àdó olóró sí àárín ayẹyẹ Mọ̀lúùdù tí ó ń wáyé ní abúlé Kùrúmí-Bírí ní ìjọba ìbílẹ̀ Ìgàbí, ìpínlẹ̀ Kaduna, tí wọ́n sì pa ó kéré tán ará abúlé 75. Nínú àtẹ̀jáde tuntun láti ọ̀dọ̀ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ni wọ́n ti ṣàlàyé lórí ìròyìn tí wọ́n gbọ́ láti ìjọba ìbílẹ̀. Wọ́n ní òkú 85, 85 dead bodies ni wọ́n ti sin tí wọ́n sì ń ṣe àwárí sì ń lọ lọ́wọ́. Ìròyìn jábọ̀ wípé ọmọdé, obìnrin àti àwọn àgbàlagbà ni ó pọ̀jù nínú àwọn tí ó ti dolóògbé. Bákan náà, kò dín ní ènìyàn 53 tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn, ṣùgbọ́n ẹnìkan tí orí kó yọ sọ wípé àwọn tí ó kú lé ní 100. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé níbi tí àwọn tí ó wà níbi ayẹyẹ ti ń gbìyànjú àti kó àwọn tí wọ́n farapa lọ ilé ìwòsàn nítòsí ni ọkọ̀ òfurufú yìí ti padà wá ju àdó olóró ẹlẹ́ẹ̀kejì. Èyí ló mú kí òkú sùn lọ rẹpẹtẹ, ṣùgbọ́n iléeṣẹ́ ológun òfurufú ti yọ ara wọn wípé àwọn kò lọ́wọ́ nínú ìjàmbá ọ̀hún. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ṣe pàṣẹ kí wọ́n ṣe ìwádìí tó lọ́rìn láti lè dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Bákan náà ni ó pe ìpàdé pàjáwìrì níbi tí a ti rí aṣojú ológun,
komisanna ọlọ́pàá adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss àti alága jamaatul nasir islam ẹ̀ka ti ìpínlẹ̀ kaduna. Àjọ àwọn kristẹni kanu fi ẹ̀dùn ọkàn wọn hàn sí àjálù ńlá. Bákan náà ni àjọ ẹgbẹ́ ọ̀dọ́ arewa youth consultative forum náà fi ẹ̀dùn ọkàn wọn hàn. Wọ́n ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí òfò ńlá, bí wọ́n ti pè fún ìwádìí tó jinlẹ̀ fún àṣìṣe yìí. Ṣùgbọ́n adarí ológun Major General V. Okoro sọ fún ìjọba ìpínlẹ̀ Kaduna lánàá wípé iléeṣẹ́ ológun ń lọ láti lọ ṣe ìkọlù sí àwọn adàlúrú ni wọ́n fi ṣèèṣì mú ìpéjọpọ̀ àwọn ará abúlé Kùrúnmíbírí fún ìpàgọ́ àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele ṣì wà ní àtìmọ́lé pẹ̀lú wípé ilé-ẹjọ́ ti pàṣẹ kí wọ́n yọ̀ǹda rẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú òkèèrè Conference of Nigerian Intellectuals in the United States pe àkíyèsí àwọn ará ilẹ̀ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé lórí ẹ̀sùn ìtẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ ààrẹ ẹgbẹ́ Dókítà Phillips Idris ní ẹgbẹ́ yìí ti fi ẹ̀hónú wọn hàn lórí bí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ṣe ń yanjú ọ̀rọ̀ Emefiele, tí wọ́n ṣe àpèjúwe fífi sí àhámọ́ gẹ́gẹ́ bí ìwà tí kò bófin mu, ìwà ìkà àti ìwà aláìláàánú. Dókítà Idris ní gbogbo ìgbà ni wọ́n fi ń tàpá sí òfin, àìbìkítà ẹ̀tọ́ ọmọnìyàn pàápàá jùlọ fún aláìṣẹ̀ ọmọ orílẹ̀-èdè láti ìgbà tí ìjọba tuntun yìí ti gbàjọba. Bí wọ́n ṣe fi Emefiele ṣe àpẹẹrẹ, ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwé òfin ilẹ̀ òkèèrè kò fi ààyè gba ìjọba láti tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Ó ní wọ́n gbọ́dọ̀ dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn títí kan ọ̀rọ̀ sísọ, orí òjórí tàbí ẹgbẹ́. Ó ní àwọn tí ń bá ẹjọ́ ọ̀hún bọ̀ tipẹ́ lórí bí ìgbẹ́jọ́ ṣe ń lọ lórí ẹ̀sùn Emefiele àti bí wọ́n ṣe ń ṣe Emefiele bí ọ̀daràn ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi àṣẹ ilé-ẹjọ́ wípé kí wọ́n yọ̀ǹda rẹ̀, tí àwọn EFCC àti DSS sì kọ̀ láti yọ̀ǹda rẹ̀. Ó wáá fi kún un wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ, ó jọ bí ẹni wípé ikú Emefiele ni wọ́n ń fẹ́. Ó ní àwọn tí ó pè é lẹ́jọ́ ò kọ̀ láti tàpá sí òfin, ṣùgbọ́n rí i dájú wípé wọ́n sọ ọ́ di èèyàn yẹpẹrẹ látàrí wípé ó ń ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ nígbà sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà CBN. Wọ́n wáá fi àtẹ̀jáde yìí rọ ìjọba àpapọ̀ láti ṣe ohun tí ó tọ́ nípa yíyọ̀ǹda Emefiele. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ fún àjọ EFCC kí wọ́n má dojú ti àjọ ilẹ̀ òkèèrè nípa títẹ ẹ̀tọ́ ẹni tí wọ́n rí gẹ́gẹ́ bí alátakò ìjọba Ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní bí wọ́n bá wá ṣẹnu gbálágún sí ẹ̀bẹ̀ yìí, á jẹ́ wípé àwọn á bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ ní orílẹ̀-èdè United States àti òmíràn ní ìlú London ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ti kọ ìròyìn tí wọ́n ń gbépò yẹnu wípé àwọn kọmíṣánná rẹ̀ ń ṣe àdàmọ̀dì ìbọwọ́lù rẹ̀ forge signature. Bí a kò bá gbàgbé wípé àgbàmọ̀fin Káyọ̀dé Àjùlọ ni ó fi ẹ̀sùn kàn wípé àwọn òṣìṣẹ́ ìjọba kan ń yíwèé pẹ̀lú àdàmọ̀dì ìbọwọ́lù gómìnà. Àjùlọ ní ààyè tí Akérédolú fi sílẹ̀ látàrí àìlera rẹ̀ ni ó fún àwọn ajégunjẹran ní àǹfààní àti máa yíwèé. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, Akérédolú nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà rẹ̀ Richard Ọlátúndé ṣe àpèjúwe ẹ̀sùn yìí gẹ́gẹ́ bí èyí tí kò ní ọgbọ́n, tí ó kún fún agọ̀, bí ó ti pè é níjà wípé bí ó bá dá a lójú kí ó pèsè ẹ̀rí. Ó ní Àjùlọ gùn lé àgbélẹ̀rọ irọ́ lórí ẹ̀rọ ayélujára. Wọ́n wá ké sí Àjùlọ kí ó pèsè ìwé-ẹ̀rí tí wọ́n yí tàbí ẹni tí wọ́n yí i fún. Ọlátúndé ní àwọn ti ṣetán láti ṣe ìwádìí ọ̀rọ̀ yìí kí wọ́n sì fi ojú ẹni tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí ba ilé-ẹjọ́, ṣùgbọ́n àwọn kò ní fi ààyè gba ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ó dá lórí irọ́.
ó ní gómìnà akérèdọ́lù nìkan ni ó lè sọ bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n ṣe irúfẹ́ jìbìtì bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas Tajudeen ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìṣekúpa tí ó wáyé ní abúlé kan ní agbègbè Tundubiri ní ìjọba ìbílẹ̀ Igabi, ìpínlẹ̀ Kaduna. Bí àwọn ológun ṣe ṣèèṣì ju àdó olóró. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní alẹ́ ọjọ́ Àìkú níbi ìpéjọpọ̀ fún ayẹyẹ Maulud. Nínú àtẹ̀jáde àná ni gómìnà ìpínlẹ̀ ti sọ wípé àwọn ológun ilẹ̀ Nàìjíríà ti gbà wípé ọwọ́ àwọn ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ìròyìn Musa Abdullahi Quraishi ni agbẹnusọ ti kọ̀rọ̀ ojú sí bí wọ́n ṣe fi ẹ̀mí àwọn aláìṣẹ̀ ṣòfò nínú irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀. Bí ó ti pè fún ìwádìí tó jinlẹ̀ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ológun, ó ní wọ́n gbọ́dọ̀ yànnàná ohun tí ó ṣẹlẹ̀ kí irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ má bàa wáyé mọ́ lọ́jọ́ iwájú. Ó wáá fi ìbánúkẹ́dùn rẹ̀ hàn sí àwọn ará ìlú, ìjọba ìpínlẹ̀ Kaduna, pàápàá jùlọ àwọn tí ó pàdánù ẹni wọn àti àwọn tí ó farapa nínú ìjàmbá ńlá yìí. Ó gbà á ládùúrà kí Ọlọ́run fi ọ̀run kẹ́ àwọn tí ó kú, kí ó bu òróró ìtura sí àwọn ẹbí lọ́kàn, kí ó sì ṣe ìwòsàn kíákíá fún àwọn tí ó farapa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olórin àríyànjiyàn ilẹ̀ Nàìjíríà Portable ti padà fèsì sí bí ilé ìjọsìn Celestial Church of Christ ṣe yọ ọ́ kúrò lára àwọn tí yóò ṣeré níbi àṣálẹ́ ìyìnlógo lójijì. Ìròyìn jábọ̀ wípé awuyewuye bẹ́ sílẹ̀ nígbà tí ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Èkó ṣíṣọ lójú ìwé ìpè fún olórin Fuji Alabi Pasuma àti Portable fún ayẹyẹ àṣálẹ́ wọn tó ń bọ̀ lọ́nà. Nígbà tí ó ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí, adarí ìjọ Celestial, Ọlátọ́ṣọ̀ Ọ̀ṣọ́fà, lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook kéde wípé òun ti ṣe ìdáwọ́kọ̀ fún Pasuma àti Portable láti má ṣe eré mọ́ níbi àṣálẹ́ ìyìnlógo. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, Portable ní dandan òun gbọ́dọ̀ ṣeré ní ilé ìjọsìn yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Portable, ó ní òun gbọ́dọ̀ ṣeré fún ìjọ nítorí wọ́n ti wulẹ̀ san mílíọ̀nù 5 náírà fún òun. Fún ìdí èyí, ó di dandan kí òun ṣeré. Pasuma náà sì gbọ́dọ̀ ṣeré. Ó ní àwọn ọmọ Ọlọ́run ń bọ̀ láti Land of Goshen Cathedral, kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run ka àwọn náà kún ọmọ Ọlọ́run, kí wọ́n má wo ìmúra tí òun fi dá òun lẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.